into trouble. Nísìnyí ìwọ tẹ́ fi òbó lẹ̀ tẹ́ ń dó fùrọ̀ tẹ́ ń dó ihò ìgbẹ́ nísìnyí tó wá rí wípé kò rọ̀ ẹ́ lọ́rùn mọ́ tí yẹn wá ní òun ò fẹ́ rí ẹ mọ́ ibo ló fẹ́ rù gbà. Sọ̀rọ̀ mi yé wa, kò sí layers tó wà ní ara obìnrin tí ọkùnrin lè dó tán títí okó ọkùnrin gan fi dẹnu kọlẹ̀. Layers ìpele 4 ni òbó ní, àwọn journals ní ìpè ní ìpele 3. A ní labia, a ní cervix fún rẹ̀ which is the entrance, a dẹ̀ ní inner inú lọ́hùn. Ṣóyé wa bẹ́yẹn. Nínú gbogbo àwọn 3 yìí àbí 4 layers yìí mélòó lọkùnrin tí ìdó tán nínú gbogbo ìrìn àjò rẹ̀. À ń bọ̀ sí nítorí ìgbà tó bá wá lọ sí òògbẹ́. Sórí òògbẹ́ kò ní self lubricating gland, kò ní mucosa cell. Gbogbo nǹkan tí Ọlọ́run dá ló ti fi àwọn èròjà tí ó fi rọ̀ wá lọ́rùn sí. Ṣóyé wa bẹ́yẹn. Ọlọ́run tó dá òbò ó ti fi ìdọ̀ sí, ó ti fi mucosa cell sí, ó ti fi labia sí, ó ti fi àwọn self lubricating nerves àbí tissues sí ara obìnrin débi pé ibẹ̀ yẹn máa tutù so that a lè rọrùn fún ọkùnrin láti wọlé. Ihò ògbẹ́ yẹn kò sí self lubricating organ níbẹ̀. Therefore ó wà láti fún pani, ó gbúdọ̀ fún. By the time tó bá ń dó okó láti ihò ògbẹ́ ó máa padà ní prolapse ni. Gbogbo àwọn nerves yẹn ló máa prolapse. Tó bá dẹ̀ ti prolapse kò ní padé mọ́. Prolapse mean that kí àwọn nerves àtàwọn cells tó wà níbì kan slack, kan worn out, kan má lè close. Ẹ rí i pé wọ́n máa ní tó bá tákòkò iṣu fùrọ̀ máa là. That means that ó máa padé padà tó bá ṣu tán á dẹ̀ là tó bá fẹ́ ṣu. Bọ́lọ̀ ń ṣe dá nìyẹn. Ọlọ́run ò dá pé kókó wọbẹ̀. Yàtọ̀ fún infection tí ọkùnrin á kó nínú ihò ìgbẹ́ because ìgbẹ́ ló wà ńbẹ̀. Rectum, after small intestine, the gullet, stomach, gullet, stomach, the small intestine, large intestine, and anus. I think that's the channels for gastrointestinal tract now. Now, the large intestine that leads sí rectum, tó leads sí anus. Ìgbẹ́ ló wà ńbẹ̀ yẹn, àwọn undigested particles of oúnjẹ tá a bá jẹ ló wà nínú ilé ìgbẹ́. Nígbà tí wọ́n mú okó tiẹ̀ tó fi sínú ilé ìgbẹ́, àwọn omi ìgbẹ́ máa rọ́ sí ẹ lóko. Ìyẹn gan lè fa low sperm count, ó lè fa infection, ó lè fa staphylococcus, ó lè fa candidiasis, ó lè fa àwọn infection. Ọ̀pọ̀lọpọ̀ yín á yọ okó kúrò nínú ilé ìgbẹ́, ẹ lọ tún fi sí ojú ara. Ẹ kó gbogbo èépá àgbẹ̀ ẹ kó sójú ara obìnrin yẹn á ní infection tó fi máa kú ni. Apart from that, ihò ògbẹ́ yẹn máa prolapse ni, kò ní padé mọ́. Tó bá yá pampers lobìnrin yẹn máa wọ̀ because tó bá yá táwọn nerves ilé ìgbẹ́ yẹn bá prolapse ní feel pé ó fẹ́ yàgbẹ́. Ní ìsìn tí wọ́n bá fẹ́ lọ yàgbẹ́ ńsìn wàá feel pé ìgbẹ́ ń gbẹ̀, you won't feel it. Ìgbẹ́ wọn kàn mọ́ jáde ni. Tó bá yọ ọmọdé pampers, ṣé ọkùnrin tóbìnrin yàgbẹ́ sára ta ló fẹ́ jókòó sẹ́gbẹ̀rú obìnrin yẹn kó wọ public transport kéèyàn kan mọ̀ rùn gbẹ́ sọ́jọ́ kò sí lẹ́gbẹ̀ẹ́. Bó bá sì wọ public transport tó ṣe pé mọ́tò ara ẹ̀ ló ń gbé kiri, ta ló fẹ́ jókòó sí ẹ̀gbẹ́ ẹni tó ń yàgbẹ́ sára. Because the nerves ojú ìgbẹ́ kò sí fún okó. Because okó ó gbúdọ̀ jẹ́ ibi tó ní lubricant tó máa lè wọlé pẹ̀lú rọrùn. Ọlọ́run tó dẹ̀ dá òbò ó ti dá àwọn self lubricating glands, ó ti dá àwọn pig gland, àwọn nerves, àwọn mucosa cell, àwọn ìdọ̀, àwọn nǹkan tó máa mú kí òbò kó tutù láti jẹ́ kí ọkùnrin ráyè wọlé if the body is well prepared. Yàtọ̀ fún aláfipá àbálàfà gidi ṣe, that is the correct channel. Ìwọ tó lọ ní kéèyàn tó lọ ń gbà fún yàn kan láti wá dó ẹ nílé ìgbẹ́ nítorí ó fẹ́ keep relationship, ó máa padà ní problem torí pampers ló máa padà máa yàgbẹ́ sára gbẹ̀yìn ni. Unfortunately, àwọn nerves ilé ìgbẹ́ yẹn they cannot be sutured because they are like cellophane. Ó máa ń fẹ́lẹ́ àwọn nerves yẹn, àwọn kinní yẹn kò ń ṣe ń rán wọn ń lè stitch ẹ̀. Ṣóyé mi, kò ń ṣe ta o, kò ń ṣe skin inú àwọn intestine, àwọn rectum for example now. It is a tissue tó jẹ́ pé ó fẹ́lẹ́ ni, kò ń ṣe nǹkan tó lè suture. Sincerely,
yàtọ̀ fún ta rẹ̀ inú tó máa ní problem yẹn o ò lè ṣe ó máa padà máa yàgbẹ́ sára gbẹ̀yìn ni tàbí káwọn omi ìgbẹ́ máa jáde torí kò ní dí mọ́. So ìwọ tó bá ti mọ̀ pé nǹkan tó ń ṣe nítorí pé o fẹ́ remain nínú relationship nsìn nǹkan tó lè damage ìlera rẹ ni tètè ronú rẹ padà báyìí ní ẹ̀sìn. Unfortunately èèyàn tó torí ẹ̀ ń dó fùrọ̀ nísìn tó bá di wípé ara ẹ̀ ò yá o ti ní prolapse gbogbo nerves ara ẹ̀ ó ti dẹnu kọlẹ̀ ó máa padà sá fún ẹgbẹ̀yìn ni ẹni tí ò tiẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sì pé torí fùrọ̀ tó ń gbà fún kó mọ́ ọdún torí ẹ̀ ló ṣe dúró kí ló rò pé máa ṣe ń gbà tó bá di pé ó ti bẹ̀rẹ̀ sí ní ṣú ara mo béèrè wò. So èmi ọmọ ń pa àyún bá tún láwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n lè mọ ń tọ́ ṣe èmi ọmọ ń pẹ́ so ìwọ tó bá ti mọ̀ wípé n tó ń ṣe yẹn kò ní continuity sincerely kò ní continuity bóyá èèyàn kan fẹ́ ra nǹkan fún ọ ní ìsìn kọ́ mọ̀ lò sára rẹ kó lè ara rẹ lè mọ̀ rẹwà tó fẹ́ rà fún ọ. Think about the continuity tó bá lo kinní nǹkan tó bá jẹ́ nǹkan tó máa ń tán ṣe something that you can just go to the cosmetic store and go and get another one ni kó tó bẹ̀rẹ̀ sí ní máa lò ó. You understand? Because something you're doing that when you exhaust it you cannot afford to replace it. Why do you use it in the first place? Nǹkan tó mọ̀ pé ó ń ṣe tó mọ̀ wípé the next 50 to 30 years you don't think you can continue that thing. Why did you start it? Ìyẹn á dẹ̀ sọ fún ẹ pé n tó ń ṣe fi torí ẹ̀ dúró tí ẹ nìyẹn torí mi ò mọ̀ tẹ́ ń wá kiri tẹ́ ń torí wípé ẹ fẹ́ jókòó sí ọ̀dọ̀ èèyàn kan ẹ fẹ́ you want to have one ọkùnrin to yourself gbogbo ní ṣọ́ọ̀bù ayé yín jẹ́ tí ọ̀dà méjì gbèsè ayé yín lẹ́mọ̀ wá kiri. Mo béèrè wò sọ ọmọ tán pé ọba ní prolapse tí ẹ bọ́ ọnu sincerely lọ́rọ̀ ìmọ̀ nọ́ọ̀sì àbọ̀n dókítà kó sọ wọn pé kí ni jẹ́ prolapse kí ni mí ni pé kí nerves one part of the body ó prolapse tí ò ní control mọ́ kò ní lè stretch in and out elasticity ẹ̀yẹn ti máa wà exceeded so kò ní lè padé mọ́ you are in trouble. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn má lọ ṣe nǹkan tó mọ̀ wípé the continuity is not assured is not guaranteed. So fùrọ̀ wà fún okó dídó òbò ló wà fún okó sọ̀rọ̀ mi yé ẹ bẹ́ẹ̀ yẹn. Èèyàn ń ṣe oral sex gan tí ò bá jẹ́ wípé èèyàn tó bá neat tó bá jẹ́ ni tó dọ̀tí is not advisable gan it is not advisable. Do you understand it? So títí ilé ìgbẹ́ yẹn is a no is a no you understand? So that is it. Then mo ti answer question nípa heavy petting pé heavy petting fún àwọn tí wọ́n ń sọ wípé ṣé heavy petting lè fún obìnrin lóyún ó lè fún obìnrin lóyún because heavy petting there can be passage of àwọn omi àwọn either bóyá pre-cum tó bá mix díẹ̀ pẹ̀lú àtọ̀ tó bá ráyè gba ara obìnrin lọ you know it is fluid there is all the tendency heavy petting mi àwọn tán mọ tẹ́ pé wọ́n ti ṣe tán fẹ́ dóra wọ́n mọ̀ wá ṣe wọ́n mọ̀ fokó sẹ́nu ọ̀nà òbò at the end of the day tó bá fi lè lọ release sí ẹ lára o lè lóyún láì jẹ́ pé o mọ ọkùnrin gan sincerely tó ráwọn tó jẹ́ pé wọ́n ti ṣe tán fẹ́ dóko tó jẹ́ pé wọ́n sì wà ní tààtún jẹ́ virgin àwọn náà máa ń ṣe heavy petting yẹn tó bá mọ̀ pé o ti ṣe tún okó lọ́ọ́ ṣe ìyàwó ọdókó tó bá sì mọ̀ pé o ti ṣe tún okó rẹ jẹ́jẹ́ rẹ ṣùgbọ́n ló wá ń ṣe heavy petting o máa padà lóyún gbẹ̀yìn ni o. Then fún àwọn tó ń béèrè wípé ṣé pre-cum lè fún yàn lóyún pre-cum omi lásán òun ni pre-cum kò lè dá fún ẹ lóyún but it is not impossible àtọ̀ díẹ̀ ó lè mix mọ́ pre-cum yẹn. The essence of pre-cum is just to prepare the ara of the ọkùnrin for the real ejaculation ṣóyé wa ó ń prepare ara ọkùnrin ni ìyẹn pre-cum yẹn ó kàn prepare ara ọkùnrin kalẹ̀ lẹ̀ fún the main ejaculation ni kò kí ń ṣe pé òun gangan ni cum but pre-cum itself can tó bá lọ ṣèṣì mix mọ́ tí sperm díẹ̀ tí small remnant of sperm bá mix mọ́ pre-cum there is all the tendency tó bá ráyè rápálá débi tí ẹyin wà ó lè fún obìnrin ní oyún ṣóyé wa bẹ́ẹ̀ yẹn ìyẹn bẹ́ẹ̀. So
then lórí ọ̀rọ̀ àwọn tí a rí wípé there is this particular point, there is this particular thing tí mo sọ pé ó ti wà tipẹ́ táwọn èèyàn ṣe ń sọ ń sìn pé ọkùnrin ó nídìí láti ejaculate ní 21 times a month fún un láti guide ara ẹ̀ against prostate cancer. Mo rí tí doctor kan sọ, but it's not a new thing, it's something that has been it has been researchable for so many years, but kì í ṣe ìbálòpọ̀ ni wọ́n ń sọ wípé ọkùnrin yẹ kó ṣe. Wọ́n ní dandan 100% dandan àfilá ìṣe pé ó ṣe compulsory, but that is the standard of science. Now kì í wá ṣe sex gan, ejaculation. Mo ti answer question fún èèyàn over 10 people lórí DM. Kì í ṣe ìbálòpọ̀ 21 times. Ẹ mọ́ bínú owó mi. Kò kí ń ṣe ejaculation náà pé a man ejaculates 21 times a month. Ejaculation is different from sex. Ejaculation can happen without sex. Ọkùnrin lè ejaculate, ọkùnrin lè dá àtọ̀ láì jẹ́ kó bá obìnrin ṣe. Ṣóyé wa bẹ́yẹn? Ọkùnrin lè dá àtọ̀ láì bá obìnrin ṣe, láì dóòbò. So many ways lọkùnrin lè fi dá àtọ̀. Àkọ́kọ́ òun ni wet dream. Òun ni wet dream tí àwọn ọmọ adolescents tó máa ń ṣẹlẹ̀ sáwọn ọmọ adolescents. Ẹ rí i pé ní integrated science tá a bá ń kọ́ àwọn ọmọ ní integrated science, àwọn ọmọ junior school, tá a bá ń kọ́ wọn ní puberty and adolescence, tá a bá ní àwọn ọmọbìnrin wọ́n máa menstruate, àwọn ọkùnrin náà máa ṣe kí ni, wọ́n máa experience wet dream. Wet dream yẹn ó jẹ́ a kind of thing tí nature prepare lẹ̀ pé tí ibi tí àtọ̀ ń regún sí bá ti kún, nature máa mú jáde ń bẹ̀, torí kì í ṣe nǹkan tó yẹ kó wà lára. Tó bá ti kún, when the semen bag tó bá ti wà filled up, nature máa mú díẹ̀ jáde ń bẹ̀. Tókùnrin yẹn kàn jí tárí wípé ara òun ti tutù. It's not spiritual, it's not a sin, it is just nature. Ṣóyé wa bẹ́yẹn? So ọkùnrin tó bá yẹ pé virgin ni kò tiẹ̀ tí mọ obìnrin, ìyẹn ò defile irú ọkùnrin yẹn. It's not a defilement. It's not ejaculation lè ṣẹlẹ̀ bẹ́yẹn. Ejaculation lè ṣẹlẹ̀ through stalking. Ọkùnrin míì máa ń stalk. Ẹlòmíì wà tẹ́ pé ó máa wo obìnrin, ó máa stalk ẹ̀ nínú ẹ̀mí ẹ̀. As bó ṣe ń wo yẹn, ó ti stalk obìnrin yẹn sọ́pọlọ ẹ̀. Ó wá imagine obìnrin yẹn. Though it's not a good thought nínú ẹ̀mí, tá a bá wo in the spiritual aspect, it is not good. Bí àwọn míì máa ń ṣe, especially those ones that are not in the spirit. Tẹ́ pé even ó lè jẹ́ ẹni tí ò tí ì rírí gan lójú ayé, tó kàn máa wo ẹni yẹn lóòpó, tó dẹ̀ máa admire ẹ̀, ó ti máa stalk ẹni yẹn sọ́pọlọ ẹ̀, á máa imagine ẹni yẹn, ó dẹ̀ máa dà sára. Ó ti stalk ẹ̀, they call it stalking in sexual studies. You can Google it. You stalk somebody. Tó bá stalk èèyàn sọ́pọlọ as ọkùnrin, tó bá stalk obìnrin, o lè ejaculate due to the thought of that person. Okay, talking. You understand? Then apart from stalking, àwọn míì wà tó jẹ́ pé àwọn tí wọ́n máa ń ṣe masturbation, though it's not good. It's not good. There is no researchable detrimental effects of masturbation for now. But in the spiritual aspect, it's not that good enough. Ejaculation can happen through that way too. Then the fourth way is through normal sex. So kì í ṣe pé ẹni tí ò bá wá ṣe sex ní iye báyìí ní month. It is just what science nǹkan tí science provide kalẹ̀ nìyẹn. Kò tiẹ̀ sọ pé at most, ó ní at least, tó mì pẹ́ lòmíì lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọkùnrin míì lè ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ tó bá ní oore ọ̀fẹ́ rẹ̀. Bẹ̀tà bá ní ká sọ̀rọ̀ ní ti sáyẹ́ǹsì, ṣẹ́hun kò sí tó kan sáyẹ́ǹsì kan spiritual. Ejaculation lè ṣẹlẹ̀ sí ọkùnrin in different ways yàtọ̀ fún pé ńgbà tó bá bóbìnrin ṣe. It could be through wet dream, it could be through stalking, it could be through masturbation or normal sex. So kò ń ṣe pé dandan ló gbúdọ̀ dóbò fún 21 times lé month, kò dẹ̀ tó ń ṣe pé 21 days gan. Ṣé mọ̀ pé ẹlòmíì bó bá ṣe understand ọ̀rọ̀ ẹ rí pé one teacher will teach 50 students, 30 will pass, 20 will fail. The same teacher ló kọ́ wọn o, but different way no understand it. Wọ́n sọ pé 21 days, they say 21 times
It all depends on how you want to achieve it as a person. You understand? And it is not even sex. Ejaculation náà sọ. Ṣóyé wa bẹ́yẹn. Now that is it. Fún ti ọkùnrin, ẹ mọ̀, when you read something or when you research, you give room for anomalies and exceptions. Àwọn exception máa ń wà. We have exceptional men tó jẹ́ pé they even have the strength and the capacity to do more than that. It all depends on every individual. Ọkùnrin míì dẹ̀ wà tí ò ní ṣe kankan, especially those ones that are religious or those ones that are just reserved. You understand? But you know that the prostate gland is a gland tó jẹ́ pé àtọ̀ máa ń regún sí. The epididymis, we call it testicle. So as much as tí àtọ̀ bá ń jáde tí tuntun ń dé síbẹ̀, tó ń jáde tí tuntun ń dé síbẹ̀ yẹn, that prostate gland will be guided against cancer. Unlike nígbà tí àtọ̀ bá accumulate pamọ́ síbẹ̀, kì í ṣe pé torí èèyàn kan ò sì bóbìnrin ṣe láàrin oṣù kan sí kejì yóò sì sáré ní cancer. Èkó là ń sọ, yẹn kọ́ náà ń sọ. But you know, when science make provision for something, there is always room for anomalies. But that is the provision of science. So ìwọ tó bá ní ìyàwó, ẹ dó ara yín dáadáa. Ìwọ tó bá ní ọkọ, ẹ dó ọkọ yín dáadáa. Àkókò kan máa ń wà tó jẹ́ pé obìnrin lè má tiẹ̀ nílò ọkùnrin much, bóyá ó bá ti ń wọ bí 50, 55, 60. So ẹ̀yin ọkùnrin ẹ máa tọ́jú àwọn ìyàwó yín, torí àkókò kan máa wà tó jẹ́ pé bí ọkùnrin bá ṣe ń dàgbà ló máa need obìnrin more. Bí obìnrin bá ṣe ń dàgbà, ọmọ lobìnrin máa ń sábà fẹ́ get close mọ́ ní old age, not the baba. Baba ni máa need ìyá more, ló máa need ìyàwó ẹ̀ more. So please take care of your ìyàwó so that when they dàgbà, they will cleave more to you than their children. So ẹ mọ dóra yín dédé. Bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe dóra yín sìn ló máa determine level. It will tell nígbà tẹ́ bá máa dàgbà. Level bond yẹn ló máa determine bí bond yín ṣe máa strong tó when you dàgbà. Whereby by nature the woman ò ní dòko mọ́. So òfin bẹ́ẹ̀ ní dòko bíi ti tẹ́lẹ̀ mọ́. So ẹ máa dóra yín dédé. Ẹ máa jẹ́ kí ara obìnrin máa tutù dáadáa kó tó di pé ẹ máa wọlé sí wọn lára. Because tára obìnrin ò bá tutù, kí obìnrin kó ní lubricant dáadáa, tẹ́ bá wọlé ó máa kórìíra okó ni. Obìnrin tó bá dẹ̀ ti kórìíra okó, lè ní ìgbádùn pẹ̀lú irú obìnrin bí àwọn yóò máa kanra mọ́ yín nínú ilé ni. So ẹ máa relax, ẹ máa farabalẹ̀ dáadáa kí ẹ máa go through àwọn eré ìbẹ̀rẹ̀ tá ń pè ní foreplay nínú science. Kí ẹ máa go through more foreplay before you now do your direct penetration. So then ẹ̀yin tẹ́ bá ti ní ọkọ, ẹ máa dúró yín, ẹ ní sùúrù yín fún Ọlọ́run títí tí àkókò yín ó fi tó. Ìwọ tí o bá dẹ̀ ti ní ọkọ, dó ọkọ rẹ. Kọ́kùnrin kọ́kọ́ wà ní ṣókótó kí ìyàwó à ń káfàǹṣà yẹn kò fi gbogbo ara dáa tó. Bẹ́ẹ̀ ni ẹ dóra yín dédé, òun ló ṣe pàtàkì. So that gbogbo àwọn tí wọ́n mọ̀ wípé àwọn ò tí ì ní ọkọ àbí àwọn ò tí ì ní ìyàwó, àwọn náà ó fi lè lọ ṣe ìgbéyàwó wọn. Yàtọ̀ fún pé tán bá ti ń rí òbò ọ̀fẹ́ àbókó ọ̀fẹ́ dó, ìgbéyàwó ò ní jọ wọ́n ní ojúmọ́ láti ṣe. Then àwọn tó bá mọ̀ wípé àwọn ò tiẹ̀ tí ready láti lọ síbẹ̀, kálukú ó lè ṣe bó ti tọ́ àti bí ó ti yẹ. Má jẹ́ ká gbàgbé Ọ̀yọ́mọdé alternative therapy. Gbogbo àwa tá ti rà gbó wọn, gbogbo wa pátápátá la ní good, kí là ń pè, feedback and testimony about their product. Jẹ́ ká kàn sí ilé iṣẹ́ Ọ̀yọ́mọdé alternative therapy fún àwa tí a bá fẹ́ ra àwọn àgbo oríṣiríṣi tó lè fọ ìdọ̀tí ẹ̀jẹ̀ àti ìdọ̀tí ara dànù. Bẹ́ẹ̀ ni 08068220707 ní nọ́mbà Ọ̀yọ́mọdé alternative therapy. Lila Caps Nigeria Limited fún àwa tá bá nílò consultation, tá bá fẹ́ rí àwọn dókítà tán mọ̀ nípa ìtọ́jú ara nípa lílo tewétegbò. Ẹ já kàn sí Lila Caps Nigeria Limited. Organ building and construction company fún gbogbo olóríire tó fẹ́ ralẹ̀, tó fẹ́ talẹ̀. Ṣé rí organ building and construction company? A ti sọ̀rọ̀ nípa ilé iṣẹ́ yẹn lórí page wa. Not today, kì í ṣe òní láti bẹ̀rẹ̀ rẹ̀. Ilé iṣẹ́ yìí ó jẹ́ ilé iṣẹ́ tó ṣe wípé even kò ṣe pa àti nílẹ̀ wa gan tá fẹ́ kán bá wa kọ́lé lé lórí, wọn láwọn engineer tí wọ́n dẹ̀ wà tested and trusted tí wọ́n lè bá wa ṣe iṣẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ tó dẹ̀ máa tẹ́ wa lọ́rùn. Ẹ já kàn sí ilé iṣẹ́ organ building and construction company fún gbogbo àwa tá bá fẹ́ ta property náà. A lè kó so wọ́n lẹ́sẹ̀. So a sì rí wípé bàbá ṣe fẹ́ ni wọ́n ṣe bá wa ṣe iṣẹ́ wa. Princess and Honey Paint fún gbogbo olóríire tó fẹ́ kunlé, tó fẹ́ ra ọ̀dà àti gbogbo àwọn tó fẹ́ jẹ́ distributor fún
Princess Ahonipate company, YSR company, àwọn náà ń produce Princess Ahonipate. Ẹ já kàn sí wọn. A dẹ̀ lè wá sí DM mi náà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa ilé iṣẹ́ wọn. Ọjọ́ tá a bá máa ṣe live stream, màá sọ fún wa. Ẹ wò ẹ má máa ooru mú ní time yìí, it is well with us. So ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbàgbé àwọn topic tí mo sọ nínú fídíò yìí. Don't let us forget. A sọ̀rọ̀ nípa prolapse fún àwọn tó ń dó fùrọ̀. Ẹ jọ̀ọ́, don't even go there. It is a no 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 ni. Bẹ́ẹ̀ ni a sọ̀rọ̀ nípa heavy petting fún ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ tí ì ṣe tán, ẹ dúró yín, ẹ ní sùúrù yín, ẹ má ṣe. Heavy petting dáa fún àwọn arúgbó. Mo gbàgbé láti sọ. Ó dáa fún àwọn arúgbó tó ń ti darúgbó kùjọkùjọ, náà ti over bí 80 something. Torí àwọn yẹn ò need rigorous penetration kankan. The baba just need to just do little and sleep. Fún àwọn tó bá jẹ́ pé bàbá ó ti dàgbà, àwọn yẹn sì lè ṣe heavy petting. Bí kán máa fi okó sí entrance òbò ní heavy petting. Ṣó yé wa bẹ́ẹ̀ yẹn? It's good fún àwọn arúgbó. Bẹ̀wọ̀ tó bá mọ̀ wípé you guys are young, ẹ lọ rèé dáná. Mi ò mọ̀ tẹ́ nǹkan dára yín lá. If you know you are not ready to dáná, just remain in your house and live a decent life. Tó bá fẹ́ dóko, tó bá dẹ̀ fẹ́ dóko, jẹ́ kó lóko máa gbóko ẹ̀ lọ. Èwo ni heavy petting tí ò wúlò tẹ́ mọ̀ dára yín láàmú sí. Kí la tún sọ ná? A dẹ̀ sọ̀rọ̀ nípa ejaculation. Pé ejaculation ní sáyẹ́ǹsì sọ pé for a man to guide himself against prostate cancer, let him ejaculate 21 times a month. Kò kí ń ṣe sex ló ní kó ṣe ní 21. Ejaculation can happen through different means. Kò dìgbà téèyàn bá tókùnrin bá dóbò nìkan kí ó tó ejaculate. So you can read more about it and you get more knowledge. Mo láwọn ìbéèrè tó pọ̀ gan tí mo fẹ́ answer, pàápàá jùlọ on being a content creator. Àtìgbà tá a ti ṣe 300,000 follower wa, tá a dẹ̀ ṣe giveaway lórí Prostate JMK page. Kò ń ṣe ìjìnlẹ̀ o, kò ń ṣe page ìjìnlẹ̀ yẹn o. JMK yẹn làwọn èèyàn ti ń wá pé okay, how can we be a content creator? So mo wá rí i pé question yẹn repetition ni mo fi ń answer wọn every time. So mo ní I'm going to do a live show to answer everybody generally. So màá create awareness so that people will learn. Ẹ ṣeun gan ni. Thank you guys. Bye bye.